Listen to your zodiac signs daily predictions for today, Sunday, April 27, 2025. Wá gbọ́ ṣíṣe àti máṣe tòní gẹ́gẹ́ bí irúfẹ́ ìràwọ̀ tí ò ń lò. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè. Ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run. Mo ṣèbà Ọ̀rúnmìlà, atórí ẹni tí ò sùn ṣe. Mo júbà ọkùnrin, mo júbà obìnrin. Mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Èyí ni ìwádìí ojoojúmọ́ fún gbogbo ìràwọ̀ pátá àti ṣíṣe àti máṣe fún gbogbo ìràwọ̀ pátá ti tòní, tí ń ṣe ọjọ́ Sunday, April 27 ọdún 2025 tí a wà nú èyí. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ dákun ẹ dábọ̀ ẹ bá ń share fídíò yìí kó kárí ilé kó kárí oko, kó lè jẹ́ òwúlò àti àǹfààní fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Kí ẹ sì má gbàgbé láti follow, kí ẹ sì subscribe, kẹ́lẹ́ pẹ̀ láwọn tá máa jàǹfààní onírúurú fídíò tá à ń fi léde lójoojúmọ́ fún ìdàgbàsókè ìjọmọ ènìyàn. Ẹ̀yin tẹ́ sì fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó kanran yan Harris. Ẹ̀yin tàbí láàrin March 21 sí April 20. Ọ̀pọ̀ yín ó ṣeé ṣe kí ròyìnròyìn gbalẹ̀ lọ́kàn yín tàbí kẹ́ ní porúru ọkàn bákan. Iṣẹ́ yín lọ́jọ́ tòní ó nílò kí ẹ gbájúmọ́ kí sára dáadáa lé lórí. Tẹ́ bá gbájúmọ́ dáadáa, á tún jẹ́ kí ọkàn yín tún balẹ̀ díẹ̀, bẹ́ẹ̀ sì lá tún jẹ́ kí ẹ tún rí ṣe dáadáa láàyè iṣẹ́ lénìí. Ọ̀pọ̀ yín ó ṣeé ṣe kí àwọn ìdíwọ́ dènà kéékèèké lè fẹ́ wáyé láàrin ìbáṣepọ̀ yín àtàwọn alásùnmọ́ yín, ṣùgbọ́n láláì jẹ́ pé ẹ kojú ìjà sẹ́nikẹ́ni àbẹ́ tẹjọ́ ẹnikẹ́ni mọ́lẹ̀. Ẹ gbìyànjú láti ṣàlàyé pé báyìí gangan nìkan tí mò ń fìlì, báyìí gangan nìkan tí mò ń sọ. Ẹ gbìyànjú láti ṣàlàyé ara yín clearly fúrúfẹ́ ẹni bẹ́ẹ̀. Kẹwàá ṣòtítọ́ kẹ́ ṣòdodo láwùjọ àwọn ènìyàn. Ẹ má kánjú ju bó ṣe yẹ lọ lórí ohunkóhun. Ẹ wà smart, kí ẹ gbájúmọ́ ohunkóhun tí ẹ bá yẹ kẹ́ gbájúmọ́ lákòókò tó tọ́ àtàkòkò tó yẹ. Kẹ́ ẹ mú sùúrù lò, kí ẹ gbà láfíà láàyè, kí ẹ má ṣe wá kanra mẹ́nikẹ́ni pẹ̀lú. Pọ́pù jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ alámọ̀ Taurus, ẹ̀yin tàbí láàrin April 21 sí May 20. Lọ́jọ́ tòní ìgboyà máa wà fún yín dáadáa. Ara yín máa yá gágá, ẹ sì máa ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín púpọ̀. Pàápàá ẹ máa fi ìgboyà yẹn ṣe ohunkóhun tí ẹ bá fẹ́ ṣe lénìí. Gbogbo nǹkan tẹ́ bá fẹ́ gbé nígbésẹ̀ lẹ máa gbé ní kọ́mọ́ kóbó láláì jákànrà rárá. Lénìí kí ẹ gbájúmọ́ àwọn gbèsè tó yẹ fún yín láti gbájúmọ́. Ẹ ní ìgbàgbọ́ ní kíkún nínú ara yín, kẹ̀tẹ̀ pamọ́ṣẹ́, ẹ rẹra yín lẹ̀, ẹ fọgbọ́n àtòyí tọ́lọ́ fún yín ṣe ohunkóhun. Ẹ ṣe nǹkan yín létòlétò, ẹ sì lè pílánì kẹsì bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ lórí nǹkan tuntun tí ó tún lè ran ìgbésí ayé yín lọ́wọ́, tí ó tún lè mú kí ìgbésí ayé yín ní ìdàgbàsókè. Forest green jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 kọjá ìṣẹ́jú 15 ní ìrọ̀lẹ́ sí aago 6 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ jẹ́ àkókò tí ó dára rárá fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini, ẹ̀yin tàbí láàrin May 21 sí June 21. Ọjọ́ tòní máa jọjọ́ tó dára púpọ̀. Ó ṣeé ṣe kí friendship tuntun bẹ̀rẹ̀ tàbí káwọn customer tuntun kí wọ́n tún gba nọ́mbà yín lọ́jọ́ tòní pé àwọn máa gbéṣẹ́ fún yín. Lọ́jọ́ tòní àwọn opportunity máa pọ̀ púpọ̀ fún yín. Ẹ má wá ṣàṣejù lórí ohunkóhun. Ẹ tẹpá mọ́ṣẹ́ dáadáa, kẹ́ wà positive, kí ẹ sì rí dájú pé fọgbọ́n àtòyé tọ́lọ́ fún yín ṣe ohunkóhun. Kí ẹ sì má gbàgbé láti ṣàwọn nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún pátá. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 6 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ yẹ́lò sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi agbára Cancer, ẹ̀yin tàbí láàrin June 22 sí July 22. Ó ṣeé ṣe kí àwọ̀ fẹ́ bẹ́lẹ̀ láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín kan tàbí ọ̀rẹ́ yín kan tó súnmọ́ yín. Lọ́jọ́ tòní tí situation yẹn bá dàbí ìgbà pé ó wáyé lọ́dọ̀ ti yín, ẹ rí dájú pé ẹ control emotion yín. Ẹ má ṣe jẹ́ kí nǹkan náà kó wá lágbára ju bó ṣe yẹ lọ. Ẹ rí dájú pé ẹ wòye sí bí ẹ ṣe ń sọ̀rọ̀ sí, kẹ́sì express àwọn èròǹgbà yín, àwọn nǹkan tí ẹ ń wòye sí lórí irúfẹ́ fanfà bẹ́ẹ̀, bóyá kankan tẹ́nìyẹn ṣe fún yín ni kẹ́wulẹ̀ sọ́jáde clearly. Ó sì má jẹ́ ìsọjáde tí ẹ máa wá sọ ọ̀rọ̀ tó máa ta bọ́mọlàkejì tàbí tá mú kí ọmọlàkejì bàjẹ́ tàbí kọ́mọlàkejì bínú. Ẹ wà positive, ẹ má ṣe ohun tó lágbára jù ẹ̀mí yín lọ. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn lénìí, ẹ mú sùúrù lòkè, ẹ sì gbà láfíà láàyè níbikíbi tí ẹ bá wà pẹ̀lú. Light green jẹ́ kọ́lọ́ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó, tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ iná tó gbóná riri Leo, ẹ̀yin tàbí láàrin July 23 sí August 22.
lọ́jọ́ tòní ẹ máa fẹ́ ṣàwárí ara yín dáadáa, ó máa ṣe yín bí ìgbà pé kẹ́ dá wà lẹ́yìn nìkan, ẹ ní wulẹ̀ fẹ́ kọbi ara sáwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì ju pé kẹ́ wà lẹ́yìn nìkan kẹ́ bẹ̀ sí ronú nípa ìgbésí ayé yín. Èyí máa ràn yín lọ́wọ́ púpọ̀, ẹ máa lè wòye sí àwọn kọ̀rọ̀kọ̀rọ̀ ìgbésí ayé yín, ẹ sì máa fẹ́ wá bí ìkópadà eré ṣe fẹ́ bá ìgbésí ayé yín lọ́jọ́ tòní. Ẹ ṣe dáadáa sáwọn èèyàn léni kẹrẹra yín nílẹ̀ kí ẹ pọ́n tèwe tàgbàdé. Purple jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 10 kọjá 30 ìṣẹ́jú láàárọ̀ sí aago 12 gẹ́rẹ́gẹ́ ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ funfun Virgo, ẹ̀yin tàbí láàrin August 23 sí September 23, ọjọ́ tòní máa jọjọ́ tó dára púpọ̀. Ẹ máa rí àwọn nǹkan rere, bẹ́ẹ̀ sì ni ẹ máa ní ìrètí àti ìgboyà nípa ohun rere nínú ìgbésí ayé yín. Ọkàn yín máa balẹ̀ pẹ̀sẹ̀ pẹ̀lú bí iṣẹ́ yín ṣe ń lọ, bí fámìlì yín ṣe ń lọ, pẹ̀lú bí ọ̀rọ̀ ìfẹ́ yín bó ṣe ń lọ. Kí ẹ wá lo àkókò ọjọ́ tòní láti fi rí dájú pé ayọ̀ yín àti ìdùnnú yín ó ran àwọn èèyàn tó rọ̀gbà yín ká. Pẹ̀lú bí ẹ ti ṣe wá ń gbafẹ́, ẹ má gbàgbé láti gbájúmọ́ àwọn kan tó ṣe kókó fún yín láàyè iṣẹ́, kẹ́ báláǹsì àwọn ọ̀rọ̀ yín léni, kẹ́ má ṣàṣejù lórí ohunkóhun. Ẹ ṣàwọn nǹkan tá mú kí inú yín dùn káyọ̀ yín kún. Ẹ tẹpá mọ́ṣẹ́ kẹ́ sì ṣe dáadáa sáwọn èèyàn léni. Aago 4 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 6 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ maroon sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ márìmí fún Libra, ẹ̀yin tàbí láàrin September 24 sí October 23, ọ̀pọ̀ yín máa fẹ́ bẹ̀rẹ̀ ọjọ́ tòní pẹ̀lú gbígbájúmọ́ àwọn kan tó ṣe kókó fún yín. Ẹ rí dájú pé ẹ ṣe nǹkan yín lẹ́yọ ẹyẹ èjèèjì, kẹ́ má wulẹ̀ kọrin méjì bọ́ná lẹ́ẹ̀kan ṣoṣo kò dára. Tí ẹ bá ṣe nǹkan yín létòlétò lénìí, á bí oore fún yín. Tẹ́ ẹ bá fẹ́ jẹ́ kọjọ́ tòní rí bákan fún yín o, ẹ wulẹ̀ gbájúmọ́ṣẹ́ kẹ́ sì rí dájú pé gbogbo nǹkan tó bá dàbí kùdìẹ̀kudiẹ tó bá jẹyọ kẹ́ tètè mójútó. Ẹ jìnnà sí gbogbo nǹkan tó dàbí bádẹ́nájì pátápátá. Ẹ má finú tán yàn rárá, ẹ má gbára léyàn rárá. Ẹ tẹpá mọ́ṣẹ́ kẹrẹra yín lẹ̀ kẹ́ sì ṣe nǹkan yín létòlétò pẹ̀lú. Aago 10 láàárọ̀ sí aago 11 láàárọ̀ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ yẹ́lò sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tútù Scorpio, ẹ̀yin tàbí láàrin October 24 sí November 22, ọjọ́ tòní lè bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn ìdíwọ́ dènà àbí kùdìẹ̀kudiẹ kankan tó máa fẹ́ jẹ́ kí ẹ wà frustrated bí ìgbà pé nǹkan ti sú yín. Lótìítọ́ lẹ máa tiraka láti wòye sí pé gbogbo nǹkan wọ̀nyí kí ẹ tètè mórí bọ́ nínú rẹ̀, máa fẹ́ jìnnà sí gbogbo nǹkan tó dàbí problem pátápátá. Ṣùgbọ́n àwọn nǹkan yẹn máa tún dàbí ìgbà pé ó ń jẹyọ sí léni sùúrù lẹ nílò àti faradà pẹ̀lú kí ẹ má wá rí rò rárá kí nǹkan lè padà bọ̀ sí rọrùn láìpẹ́ láì jìnnà. Ẹ kọ̀ fún lákòókò díẹ̀, gbogbo ẹ máa padà rí bí ẹ ṣe ń fẹ́. Ẹ má kàn jújú bó ṣe yẹ lọ lórí ohunkóhun. Ẹ mú sùúrù lò, ẹ gbà láfíà láàyè. Ẹ má fọkàn sí gbogbo kọ́kíkan tí ẹ bá ń retí kó lè tètè bọ́lé ní ìrọ̀rùn fún yín. Aago 11 kọjá ìṣẹ́jú 15 láàárọ̀ sí aago 12 kọjá 30 ìṣẹ́jú ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ purple sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ inú àtùpà Sagittarius, ẹ̀yin tàbí láàrin November 23 sí December 22, ọ̀pọ̀ yín ẹ máa káàánú àwọn èèyàn dáadáa lọ́jọ́ tòní o. Ó ṣeé ṣe kí ẹ fẹ́ ràn yàn kan lọ́wọ́ lọ́jọ́ tòní pẹ̀lú owó tàbí pẹ̀lú suggestion yín nínú ìgbésí ayé wọn. Dandan ni fún yín lọ́jọ́ tòní láti ṣàánú àwọn èèyàn, láti àwọn èèyàn tó ṣe é gbé wọn ní lọ́wọ́ pàápàá ènìyàn kan lọ́jọ́ tòní. Kí ẹ rí dájú pé ẹ wà practical láti wòye sí àwọn nǹkan tó máa dàbí solution tó tayọ jù tí ẹ lè fi ran ìgbésí ayé èèyàn lọ́wọ́ lọ́jọ́ tòní. Kí ẹ sì rí dájú pé ẹ wà gentle, kẹ́ ẹ wulẹ̀ fẹ̀lẹ̀ bá ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣe lọ́jọ́ tòní. Àpàtì ẹ bá ń bá àwọn èèyàn sọ̀rọ̀, ẹ ṣe dáadáa sáwọn èèyàn, kẹ́ ẹ rẹra yín lẹ̀, ẹ bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú àwàdà àti ẹ̀rín, kẹ́ pọ́n tèwe tàgbàlé, kí ẹ sì wà determine lénìí. Purple jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 5 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ sí aago 6 kọjá 30 ìṣẹ́jú ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ erùpẹ̀ eléruku Capricorn, ẹ̀yin tàbí láàrin December 23 sí January 19, lọ́jọ́ tòní ẹ máa fẹ́ relax látàrí gbé látijọ́ mẹ́ta lẹ tí ń bá àwọn èèyàn ṣe, lẹ tí ń socialize, lẹ tí ń ṣoríṣiríṣi léde kẹ́ create àkókò láti fi sinmi, láti gbòye sí àwọn nǹkan tí ó dàbí ìgbà pé kò lọ dáadáa ní inú ìgbésí ayé yín, àtọ̀nà tó máa gbà rọrùn, tàbí kẹ́ wòye sí inú ilé yín, kẹ́ ṣàtúnṣe àwọn nǹkan tó bá ṣe pé bóyá misplace ẹ̀ nínú ilé, kẹ́ wulẹ̀ gbé sáàyè tó yẹ kó wà. Àwọn nǹkan kan wà lọ́jọ́
tòní tó ṣe é pé yẹ kẹ́ ti mójútó látijọ́ mẹ́ta tẹ̀ tí mójútó ìní gangan ni kẹ́ mójútó wọn, kẹ́ wá mọ́kàn balẹ̀, kẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú ìfẹ́, kẹ́ bá wọn ṣe pẹ̀lú àwàdà àti ẹ̀rín, kí ẹ sì fi ìgboyà ṣe ohunkóhun lénìí pẹ̀lú. Green jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 7 ní àṣálẹ́ sí aago 9 ní àṣálẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius, ẹ̀yin tá a bí láàrin January 20 sí February 19, ọpọlọ yín á jí pépé dáadáa lọ́jọ́ tòní. Ẹ̀yin tẹ́ jẹ́ iṣẹ́ ẹ lè ra àwọn opportunity iṣẹ́ tuntun lọ́jọ́ tòní o tó sì máa benefit yín púpọ̀. Ọjọ́ tòní máa favour ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ yìí dáadáa. Èní dára púpọ̀ láti fi gbégbèsè tuntun, láti fi bẹ̀rẹ̀ iṣẹ́ tuntun, látàrí pé kíkan tẹ́ bá bẹ̀rẹ̀ lẹ́ni àṣeyọrí ló máa padà já sí, tẹ́ sì máa ríre tó pọ̀ gbámú lórí rẹ̀. Ẹ gbájúmọ́ ṣẹ́kẹ́ lè róore gbámú, ẹ wà positive, ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ sì pa àwọn àṣírí kọ̀ọ̀kan yín mọ́, pàápàá lórí ohunkóhun tí ẹ bá fẹ́ ṣe fún dáadáa kó lè tètè já sáyọ̀ kó já síre. Blue jẹ́ kọ́lọ̀ tó dára jù fún yín láti wọ̀ láṣọ lónìí. Aago 4 ní ìrọ̀lẹ́ sí aago 5 ní ìrọ̀lẹ́ ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín ní ọjọ́ tòní. Ẹ̀yin tẹ́ ń lò ràwọ̀ omi tí kì í ru Pisces, ẹ̀yin tá a bí láàrin February 20 sí March 20 léni ó ṣeé ṣe kí ẹ witness relationship kan tó máa wọnú gbèsè ayé yín. Ó ṣeé ṣe kí ẹni náà kí ó jẹ́ni tó ṣe é pé á bí kí ìdùnnú àtayọ̀ gbanú gbèsè ayé yín kan lénìí. Ó wá ṣeé ṣe kí bẹ̀rẹ̀ relationship yìí kó má wulẹ̀ tètè serious, kó dàbí ìgbà pé bí friendship lẹ́ fi bẹ̀rẹ̀, ṣùgbọ́n ẹni yìí ó jẹ́ni tó ṣe é pé a fẹ́ máa tọ́ yín sọ́nà, a fẹ́ máa ràn yín lọ́wọ́, a fẹ́ máa guide yín nípa àwọn ìgbésẹ̀ kan tẹ́ ń gbé nú gbèsè ayé yín léni. Kẹ́ wá rí dájú pé ẹ yára ju bó ṣe yẹ lọ, ẹ jẹ́ kára ya yín ju bó ṣe yẹ lọ. Ẹ má wulẹ̀ kánjú pinnu lórí relationship èyíkéyìí léni o. Ẹ múra dáadáa léni kí ẹ dùn rí lójú, ẹ ṣe dáadáa sáwọn èèyàn kí ẹ gbà láfíà láàyè, kí ẹ báwọn èèyàn ṣe pẹ̀lú ìfẹ́, kí ẹ sì wá ìrọ̀rùn láwùjọ yín pẹ̀lú. Aago 2 ní ọ̀sán sí aago 3 ní ọ̀sán ní àkókò èyí tó dára jù fún yín láti fi ṣe ohun tó ṣe kókó tó ṣe pàtàkì jù nínú ìgbésí ayé yín lónìí, tí kọ́lọ̀ green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá ẹ má gbàgbé pé Ọlọ́run bo Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Fẹ́yìn tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú ẹ láǹfààní láti kàn sí wa ní WhatsApp 09033897161. Ìyẹn gbogbo ajẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Ìdùmarè. Ire o.